أنفسكم وأهليكم نارا. gbogbo àdúrà tẹ bá mà ẹgbẹ́ kọ́ lọ́wọ́ yọ iná kókó yíyọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀rọ̀ wọn dàbí àwọn tí máa ń pe èrò sọ́kọ̀ ní gáràjì ni. wọ́n máa pé Ìbàdàn ẹ wọlé ọkọ̀ ọ̀la Ìbàdàn ẹ wọlé ọkọ̀ ògo Ìbàdàn ẹ wọlé yóò débi tí lọ láyọ̀ ọkọ̀ jó ńláńtẹ̀ ọkọ̀ jó kóyà débi tí lọ láyọ̀ èrò yóò sì kún wọ́n lọ òun ìtún wà bẹ́ẹ̀ yóò máa pèrò mí. tí ẹlòmíì ọba múra láyé yóò ṣàǹfààní fún yàn ní ayé ò ní ṣe fún kò sí ní ṣe fún rẹ̀. قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد. ohun tó mú ọlọ́run tí ó sùn má sùn ọlọ́run náà ó ṣiṣẹ́ gbogbo gbà àṣetọ́lọ́ máa dún àbà pẹ̀lú eré burúkú náà láì. ohun tí mo fẹ́ fà ọkùnrin ni pé kéèfuru kọjá kọ́ mọ́ra nu ọlọ́run ọba gáàsì yóò dájú àwọn àkáwà tí wọ́n ń ṣe ìpolongo ẹ̀sìn ní ìsìn tó yẹ kí ọwọ́ wọn ní ẹ̀sìn yìí bá dé sí ni wàláhì àní ṣe mùsùlùmí. dínú jẹ́dídì ni wọ́n ń ṣe ní ẹ̀sìn tuntun gbogbo nǹkan ní ọ̀dà gbogbo nǹkan ní ọ̀fà tẹ ẹ bá jókòó mẹ́wàá tẹ ẹ sàrà tí wọ́n fọ́ tọ̀ tọ̀rọ̀ ẹ̀ kẹ́ ẹ máa ṣe. níjọ́ òun náà ìjà mọ̀ gbọ́ ọlọ́run ò ní dájọ́ wa lọ́tọ̀ọ̀tọ̀. olóògùn ẹ kàmí kan kọ́lọ́ péjọ òun náà kí á mọ̀ wọ́n dájọ́ wọn yìí o lọ́tọ̀ rárá. tábà ti gbọ́ báyìí wákàtí mẹ́jọ ọlọ́run fi yanjú gbogbo wa lóògùn ẹ̀ka bá ti tó yìí wákàtí mẹ́jọ ọlọ́run fi yanjú gbogbo ẹ̀jọ́. kódà àbá ti pẹ́ tó bẹ́ẹ̀ àwọn tí ó wọ̀ náà ni ó jà á pẹ́ jọ̀wọ́ ẹ̀kẹ́ àmọ̀ balẹ̀. báyìí pé tí mo bá a dá lọ́nà àwọn ẹ̀yà àjẹ́nà yìí dáná tàwa àríra. àwa tó ló dáadáa rọ àwa yóò. àwa yìí. àjẹ́nà tààrà. àjẹ́nà ni tààrà. torí ṣé o ti sọ̀rọ̀ à. torí pé àwọn afọ àtàyìn wọn ni àṣọ àwọn kọkọrẹ àṣàlá wọn máa àtàwọn kọkọrẹ àtàlá ẹni wọn bá kọtù wọn kọtù Ọlọ́run ẹni wọn bá gbà tàwọn ẹni Ọlọ́run tààrà wàláyé ọgbà tọlọ. ṣé o ti sọ fún wa pé wàá dínkù lìjà náà tí náà rí mi rọlà mú amúti. ọlọ́ba kẹsẹ̀ Ibrahim. àmín. sọ́ni àjẹ́nà àti wọ́ wàlá mú àfojú àìkú. ọ̀rọ̀ tó ju etí lọ ní ọ̀rọ̀ alákìdá. ẹ̀já ń fèrè rẹ̀. ọwọ́ àkùnmọ̀lá. tọ́ba ìta bá yọwọ́ àwọn tí ó wọ̀ náà àní pẹ́jọ́ mi àti àmọ̀ mi àbá dúró. àwọn tí ó wọ̀ náà ni ó là wà lóògùn tó ráwòrán. àwòrán torí pé ẹjọ́ gbàgbé kọ́ba ti gba lẹ́tà tiẹ̀ pẹ̀lú ọ̀tọ̀ ó sì padà sọ́dọ̀ àwọn aráalé rẹ̀ masrura. ọmọ dunu ni ẹ máa yọ àkọ́gbà wọn náà ti wájú àgbà mo yàrá rẹ ọwọ́ wájú lẹ́wọ̀n náà ó ti ẹ̀dá. wà á máa bá ní wọ́n ti ẹ̀kíta bá wọ́n bí ẹ̀mí ní ọ̀pọ̀ yọ ásábù ìsábà yẹ̀ sí ra wáyà ń kọ́ líbo ìlà àdìrí ọ̀sìrò. wáyà ń kọ́ líbo ìlà àdìrí. ẹ dákun wọn lọ́hùn parí ọ̀rọ̀ wáyà ń kọ́ líbo ìlà àdìrí ọ̀sìrò rà. yóò lọ bá ọlọ́ni ọba gbàdúrà àti ẹ̀pẹ̀ lọ́wọ́ ọ̀tún yóò lọ bá àwọn aráalé rẹ̀ lẹ́nu ìdùnnú àwọn aráalé rẹ̀ ó lè mọ̀ jẹ́ bàbá tiẹ̀ àwọn tí ì ṣe wọn ìwà àwọn jọ jọra àwọn tí wọ́n jọ wà lẹ́nu. kò í sí déètì ni pé lágbájá ló bí mi tàmẹ̀lú ló bí mi tọ́ba dídọ̀ wọlé kí á máa gba bàbá mi àgbà yá mi. tí ọ̀nà bíi títì ya àti bàbá wa bá ti tí ò bá jọra wọn. á ní mọ̀lẹ́bí mi. sẹ́wárẹ́ ni tí ìsọ̀tì ò bá dà. wà á máa bá ní òtí àkìtá bá wù ọ̀rọ̀ sọ́ọ̀rì ìbásọ̀fọ̀ yẹn kì í gbogbo ráwọ̀ yẹn sí làṣàrírọ̀ ìnáwó kánà fi àlì masirura ìnáwó zọ́nà àlàyàwòrà ìnáwó zọ́nà àlàyàwò. sẹ́yìn tó bá pa ọmọ náà ń gbẹ́ ẹjọ́ wọ sẹ́yìn ẹjọ́ wọ jáde náà ẹjọ́ wọ làásọ̀ ọlọ́ni ẹ̀dúgbà. àwọn ọmọ náà wà nílò wọn àdó lọ́wọ́ náà bẹ́ẹ̀ àlọ́ ayàyàwó à ń bí ni. àwa túkà wọn ní gbangba adájọ́ ló jà bẹ́ẹ̀. lọ ni ibẹ̀ lẹ́nu tó wà ní gbogbo òtún abẹ́ lọ yọ
níbi ẹni àlọ́ ni ò sí lọ ọlọ́run wá sí wa pé kò súwù fagùlù súnmọ́lẹ́jẹ̀ ọlọ́run tí wọ́n lọ àbí kò súwù ẹgbà wọn ẹ̀rọ fún wọn. ẹ̀dì wọn tó ṣẹ̀ṣẹ̀. ẹ̀dì wọn ti kàn gàdá yẹn. kò é burú fún ọ débi pé kọ́ táyé kọ̀ndẹ́mù ara rẹ̀ pé náà lọ́wọ́ sẹsẹ rẹ náà ló tó yà lọ́ba tá à ń sìn sọ pé inna rabbaka wasi'ul maghfirah ó ní gbogbo ẹ̀ṣẹ̀ lòun lè gbójú mẹ́ fún ọ kí ló dé tó ọjà wá foríjì ọlọ. ẹlòmíì wú ọsẹ rẹ kò sí ká iṣẹ́ ọwọ́ ẹlòmíì burú iṣẹ́ ẹlòmíì ò sẹ́ wò téèyàn bá rí ẹ̀ṣẹ̀ ẹlòmíì yóò sì sọ fún wa láì ń wà lẹ́nà ẹ̀ṣẹ̀ mi ò tó ti lábẹ́rẹ́. lọ́sùn sẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ ọgbà tẹ bá gbọ́ káwọn èèyàn ṣe àwọn èèyàn ṣe eléyìí àwọn ayé àyàn àṣebí mo ní ìṣe ọlọ́run àwọn tí ń fi ẹ̀jẹ̀ yẹn wẹ̀ ẹ wo iye ẹ̀jẹ̀ tí ó kún péèlì wẹ̀ ó sì gbọ́dọ̀ tó ẹ dákun èèyàn tí ń fi ẹ̀jẹ̀ yẹn wẹ̀ ẹ wo èyí èèyàn tí wọ́n bá dún sínú kéwẹ̀ kó tó kún. tí ẹ bá rí wá àwọn ènìyàn fẹ́ ọ̀fẹ́ àwọn ayé ìkúnṣẹ́ lọ. èmi ò tiẹ̀ tó bá wù rárá. ẹ̀jẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lára rẹ̀. yìí gbogbo nǹkan wọ̀nyí irú kò yóò wúrọ̀ ayé yóò fún ọba di ọmọ kò yẹ burú fún ọ náà débi pé kọ́lọ́wọ́ sì máa ń gbà ọmọ rà. àforíjì ni inna Allaha ghafurur rahim. wọ́n ti kọ̀ndẹ́ máa rẹ̀ pé àkúntà àgá ti ṣẹ̀rú bà wá rárá bó o ṣe bẹ́ẹ̀ máa ń kó sí kó mẹ́ gbogbo ẹni ọba tú wọlé ayé kábàlà zambala bí ẹ tí o ṣe ẹ̀mí ọlọ́run yìí pẹ̀sìmẹ́ntì kéṣù ó ti ọ́ pápá jùlọ ẹ̀yìn àwọn tí ń sọ̀rọ̀ ọlọ́run fún wa mímọ́ kọ̀ndẹ́mù yẹn máa kọ̀ndẹ́mù yẹn kọ́dà tani sí ọwọ́ rẹ̀ mọ́ taló kámi inna rabbi taló pé lillahi kamal wal jamal ọlọ́ni taló complete gbogbo nǹkan bá ti pè ní ọbẹ̀ yà nísìkò ni wa kulli shay gbogbo bí a bá wà sábà tí ó yé èèyàn ní abọ́ ní ìwà abọ́ ní òwò ìṣe abọ́ ní òsè ṣùgbọ́n ni ó dá wa ti mọ̀ wípé àpé ọ asílẹ̀kùn àforíjì kalẹ̀ àtúwá lè jánu bẹ́ẹ̀ àforíjì. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نور يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. sẹ́ẹ̀rì ẹni ọba pàwọ́ dàbí ẹ̀ṣẹ̀ tó jáwọ́ níbi àwọn mìíràn dùnúùbì níbi àwọn ẹ̀ṣẹ̀ irú wọn tètè mọ́ra ànúgbà. ẹ gbọ́ ẹni ọba fẹsẹ̀ lẹ̀ tó lọ́wọ́ mùsùlùmí ọ̀la ẹ̀nà orí ìdí wọn wọ́n tètè máa rí ìṣẹ̀mí wọn gan lò bí ẹni tí wọ́n bá lọ́nà lọ. ọkàn wọn lálàáfíà gbogbo tí wọ́n ti ṣe rí wọn ti mójú kó bẹ́ẹ̀ ẹni tí ò tí ì ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa wò pé sáà náà ní wá kan sí kábàáyì àwọn tó yẹ ti wá kan sí kan tí wọ́n ti pé ọwọ́ kìtà ti padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí tí wọ́n ti kó bẹ̀. ẹ máa wo gbogbo àwọn tí wọ́n jèrè àforíjì lọ́dọ̀ Ọlọ́run wọn a máa rí ìkẹ́ Ọlọ́run fi ní Gafurun Rahim. tọ́lá àforíjì èmi Ọlọ́run wà kí ọ máa bù wọn máa rẹ̀ lọ́wọ́ bí ò ní dáadáa ebi ò ní pa ìyà ò ní jọ́ jẹ́wọ́ níbi tí wọ́n náà ṣe tó ọmọ pé ọ̀dà yìí ọba tó dá wa sáyé lọ́kàn nǹkan ní ojú òfò ọ̀jẹ̀ ni nítorí gbogbo dábàá gbogbo kan rísùkù wọn ìjẹ̀mú wọn bẹ lọ́dọ̀. èyí ṣe tí ọba wò pé tó ọba sá ti jẹun dọ̀tí òní yó wáì
wọ́n yẹ kó lè dá gbóló. èyí ṣe tí kò lè gba ẹ̀mí tiẹ̀ kan báyìí. ọmọ ẹ̀dá kan ò ṣe nǹkan láyé kọ́ da lójú ẹ̀rí àfikọ́ sáwọ́ akíníkà kọ́ ọmọ kọ̀ndẹ́mù ẹ̀. èyí ṣe nǹkan gbọ́rùn ẹlẹ́yọ̀ ọkọ̀ ọ̀dà lẹ́tìlẹ́ ìlókù nǹkan díẹ̀ kọ́kọ́ yìí náà. ìyá mọ́tò ní tòkù bọ̀ ìyẹn kọ́lé ọlọ́kọ díẹ̀ 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 wọ́n yọ ọdún díẹ̀ kọ́ ọ́sà kọ́ ilé òjò lọ wẹ́ kọ́kọ́ ní sáré nìkan là á kọ́ lòdò. ọ̀rọ̀ àwọn èèyàn láyé yìí èyí ṣe ní kéèta gba ẹ̀mí rẹ̀ bí kéèta má sì gba ẹ̀mí rẹ̀ bó ti gbà yìí ọjọ́ ọ̀la rẹ̀ sọ̀kù. jáwọ́ fẹ̀sọ̀ fọlọ́ kótó kọ́ dáríjì ọ́ kòtò tẹ́lómi ti gbẹ́ kalẹ̀ fúnra wọn kò sí kankan mọ́ ká kọ́ ẹ ti pọ̀ ló múra yọ máa ń rìn kókókó ó sì fà á jẹ́ mi títí rówó àgbàkọ́ náà dì mà irú bẹ́ẹ̀ tẹ́lómi ti ṣe òun fúnra rẹ̀ ọmọ yìí ẹ̀ má ó yẹ kó o lè sọ fọlọ́ pé mo túbà ní síbẹ̀ tọ́ba débi ìsìn náà òkèrè làwọn ẹ̀kọ́ òdìbí sí èèyàn máa fa ìlòmí lọ́bi nínú náà òkèrè wọ́n ta fún bí ọ̀fà ni wọ́n máa fà. báyìí kí wọ́n ló lè sọ fún ọ pé tọ́ adúgbò ẹbí abadé adúgbò ẹbí àti nbà bọ̀ ibi abadé náà yìí tó. báyìí kó sì ló lè pín ọlọ́run dákun mọ́ bínú àná èmi ṣe mọ́. omi èédùn lẹ́nu ẹlòmíì mọ́ àfọ̀tí. ọlọ́run ti lẹ́ni ọba mu ọtí nísìnyí 41 days òun òfin nígbà irun rẹ̀ kò sí gbọdọ̀ mọ́kì. 41 days òun ò ní gbà rẹ̀ kò sí gbọdọ̀ mọ́kì. èèyàn wa mú ọtí lánàá 41 days ńbẹ̀lẹ̀ ó mu lónìí 41 days ní nkù ìsàntà náà lọ kì í sàntà o ó fi kù ó tún mu ní àná ó mu lónìí ó mu lọ́la ó mu lọ́la ó. tábà ní ká máa kà ẹlòmíì ó kí ọdún mẹ́wàá kalẹ̀ níṣẹ́ tí ò ní dọ́dọ̀ lọ. síbẹ̀síbẹ̀ ọba tí à ń sìn ó ló ní tẹ́ ẹ bá lọ́lọ́ mọ́ bínú ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ní ìgbà yẹn lẹ́nu. sálímù ti dá lọ́wọ́ ẹlòmíì tẹ́lẹ̀mí bá fún yín ní nǹkan bẹ́ẹ̀ gbà hàn ju yẹn lọ́ọ́ lò wà láyé tí ó da ọ̀rọ̀ yẹ̀rú tí ó da sísẹ́mù yẹ̀rú tí wọn ò ní lójútú ẹ̀ mọ́ náà ló fún tó ló ti rí pé síbi ilé ni wọn bá wa du ọ̀la. ẹlòmíì rọ́jò láàyè wọn lọ sí pẹ́pẹ́tẹ̀lé orí ọ̀tá ó ti máa pé bíláwọ̀ yìí ṣe ń lọ yìí ó dìde inú ẹ̀ lè máa dùn wọ́n wàá rò pé múrísìpù ní fún ọ lọ́wọ́ àgbẹ̀ gba kí ni lọ sà gba kí ni lọ lò gba ó sì ti yí kára. La ilaha illallah. wọ́n náà mọ ti ewé yẹn tó ti ṣe ọba tá à ń sè sọ pé inna rabbaka wasi'ul maghfira. ọlọ́lá kò nílò nítorí tí ọ̀dà ọmọ gbogbo nǹkan burúkú ká jí aṣọ yàmú ká jí bàtà yàmú tẹ ti fi dára ọmọ a ká gbọ̀n kan lẹ̀lẹ̀ kẹsẹ̀ owó gbèlè fà gbogbo àwọn tẹ ti dá lóró ẹ̀ mọ́ wọn gbogbo àwọn tẹ ti túlẹ̀ ọkọ wọn ká ẹ̀yin lẹ́kọ̀ọ́ lè wájà ẹ̀kọ́ ló kókó mú ọmọ ogun ṣe fi tó sí ẹ̀ kò lè sọ fọlọ́ pé tó mo gbà á lẹ́bi ìwọ náà gbà mí lẹ́rù. Ànábì Mùsá. Alayhi salatu wassalam. Bẹ́ẹ̀ lè mọ̀ pé bẹ́ẹ̀dá bá tọrọ àforíjì lórí ojú ọmọ kódà kí ìyá rẹ̀ ó ti so lókè báyìí. Ọlọ́run ti gbé yàgò. Àǹfààní ló ní yìí tọrọ àforíjì yípadà lórí ojú ọ̀dà tó ń ṣe. Ìgbìyànjú dáa ká máa fèèyàn sóògùn ọ̀dà. Ọwọ́ àǹfààní kè bàjẹ́. Sọfọlọ ńkó tó kó o sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ ohun tó ń wá káàkiri tó fi dàgbà yóò gbé fún ọ lọ́nà tó rẹ̀. bìbìlà ní ìrántí kọ̀dí mọ́tì láti ti máa di ìnáṣọ ìlú akú ọdún àwọn kẹ́bí látún. Ṣé ẹ bá fẹ́ kí n dákẹ́ wá sí ẹwí o? bìbìlà ní ìrántí kọ̀dí mọ́tì. Àfáàfin kan wọlé lẹ́ẹ̀kan wọn náà kò fún kí wọn. Fi biladi al-Iraq qadima wọ́n ní ìlú Iraq gbogbo alamọ Iraq láyé jọ. Kanati Madinatul Mosul. À ń pẹ̀lú kan ní Mosul ní Iraq. Ibẹ̀ làwọn ISIS dára kó burú lọ ní gbogbo 2016-15. Àwọn Dawlatul Islami àwọn Abubakar Baghdadi bí àwọn Boko Haram ìlú wọn. Madina tún kẹ́bi àtún. Mọ́sù yìí ìlú ńlá ni
تدم قرى عديدة وكانت أكبر قرى قرية نينوى. lára mọ́ọ̀sù ìlú kan tó wá bẹ tó wọ́n pè ní Nainawi a ní Iraki stéètì kan ní mọ́ọ̀sù nínú Iraki nínú mọ́ọ̀sù yẹn ìlú tá a pè ní mọ́ọ̀sù ìlú kan náà tó wá wà nínú òun tó tóbi à ń pè ní Nainawi. وهي قرية تكثر فيها نعم الله تعالى. wọ́n ní ìlú Nainawi ìkẹ́ ọlọ́run tí ọ̀fẹ́ sí rẹ̀ ń bì kankan ọ wà mẹ́. فالحقول خطرها تخرج ثمارها ومولانها. gbogbo nǹkan tí wọ́n ń pè pátá ní máa jáde láyọ̀ omi wọ́n sì da omi Nainawi yìí wọ́n ló dùn bíi ṣúgà ó ṣe é mu wọ́n ní gbogbo ẹran tó bá sì mú ní bímọ rẹ̀ gbogbo ẹja tí mẹ́mẹ́ lọ́dà. وتخرج اللحم واللبن ويكثر الخير في نينوى ولم يفقر. kò sí kan dáadáa tí wọ́n wà láyé tí ò sí Nainawi ṣùgbọ́n pàtó dáadáa tí wọ́n ní omi wọn dá lẹ́nu gbogbo nǹkan tó bá ti mu omi yé ni. inú karama tí wọ́n bẹ lu bàbá baálẹ̀ ni pé ẹran wọn ní Nainawi yìí tí wọ́n bá fún ọmú màálù yóò yọ wàrà lẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n bá tó fún lára màálù kan náà yóò tún yọ oyin lẹ́gbẹ̀ẹ́ kan. Nainawi lọ́lọ́run ṣe fún bẹ́ẹ̀. ولم يبكر أهل نينوى في شكر الله تعالى. èyí ń kírun kò di tábìlì bọ́lọ́wọ́ ṣe kẹ́tó. ká máa ṣàdúrà lérí irun ọlọ́run ló kò wọ́ọ́rọ́ o. a kírun lọ́tọ̀ ìbádà a ṣe dùn áwù lọ́tọ̀ ni. àwọn tó Allahu Akbar táàbù tí wọ́n máa gbé alhamdulillahi rabbil alamin. wọ́n lọ dábẹ́ ìmọ̀ kí wọ́n ṣe kò wọ́ọ́rọ́. ìbádà ni òun pé sinmi ebi mo mọ tí màá fún ọ lé ní ìsìn. ṣùgbọ́n tó o bá ní special request tí wọ́n bá kírun pé tó wá yẹn náà àbí àtọ́ wá tẹ́wọ́ ọ̀tọ̀ lé. àwọn aráàlú Nainawi gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe mú ọ wà láì wọ̀ ọ̀gbà fọlọ́ mẹ́. ولكنهم كفروا بالله. wọ́n takò ọlọ́run pé kò sẹ́ni tí ń jọ́ ọlọ́run sẹ́. وعبدوا الأصنام. wọ́n wá sí eré. والكواكب. wọ́n sì ń sin ìràwọ̀. والنجوم. wọ́n ń sin òṣùpá. وأصروا على العناد والكفر. wọ́n ti awọ́ gan nípa kèfèrí wọn nígbàgbọ́ pé ọlọ́run ló ṣe owó kẹ́wọ́n báwọn. وختار الله تعالى رجلا صالحا منهم. وختار الله تعالى رجلا صالحا منهم كان يعبد الله. ọlọ́run wá yọ ẹnìkan ṣoṣo nínú wọn ẹnìkan tó yọ ẹnìkan lọ́gbà bọ́lọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn yòókù dáńbúrò bá ní wọn. إنه رجل صالح. ẹni yìí rọ́jùlù sọ̀lẹ̀ ọmọkùnrin dáadáa. يونس بن متى. ẹni yìí ní jẹ́ Yunusa bùnú Màtẹ́ tí í ṣe ànábì Yunusa ẹni ní jẹ́ Yunus bùnú Màtẹ́ ànábì Yunusa ní jẹ́ bẹ́ẹ̀. وكانوا يعرفون صدقه وحسن خلاقه. òun nìkan ni èèyàn tó dáa láàrin ẹgbẹgbẹ̀rún èèyàn yìí. وشرفه بقومه خرج يونس بن متى ليدعو على نينوى. ànábì Yunusa yìí nìkan òun ni ọmọ wa kó gba àwọn yẹn pé ẹ jáwọ́ bí ohun tí ọ̀dà yóò máa kó wọn sójú ọ̀nà Ọlọ́run. إلى العبادة الله وحده لا شريك له. Yunusa nìkan ní pé wọ́n sójú ọ̀nà Ọlọ́run pé kí wọ́n má sa ìdá máa ń kọ́ máa ṣẹ̀fọ́ má. وترك عبادة الكواكب والأصنام. ẹ má sin ọ̀tẹ́rìkù ìbádàtì kawakib wal asnam wan nujum. ẹ má sin òòrùn mọ́ ẹ má sin àwọn ọmọ ẹ má sin ère mọ́. وكان عدد أهل نينوى 120 ألف رجل. bí ẹ bá jẹ kájú kí ààrẹ wọn dáadáa. وكان عدد أهل نينوى. òǹkà èèyàn tá a rán Yunusa sí tí wọ́n ṣe àwọn ará Nainawi òǹkà gbogbo wọn tá a bá kà wọ́n ní 1 2 3 4 5 6. 120 آلاف رجل وامرأة. èèyàn 120,000 ní bẹ́ẹ̀ lò. ààrùn Yunusa ju ìlú kan náà lára sí Nainawi. ìlú tá a rán sí náà ní jẹ́
Nainawi Yunusa ò jíṣẹ́ kọjá bẹ̀. Wàkàndà Yunusa kúnnù màtí wájàwó falami yu'min ma'ahu wa'dun min ali Nainawi. Yunusa nìkan ni ọ̀sẹ̀ bọ́ gbogbo àwọn yòókù kèfèrí ni wọ́n. وذكرهم يونس بنعمة الله عليهم. Ànábì Yunusa máa sọ fún ọ pé ẹ máa wo tọ́lọ̀ ń ṣe fún yín tán ni. إن الله قد أعطاه كل الخيرات. Gbogbo orí ayé lọ́lọ́run ti fún yín ìka tí wọ́n lè ṣe yìí kò yẹ kó rọrùn ṣùgbọ́n láyé fẹ́ gbé ọlọ́run tó èmi àti ẹni. Ìka dẹ́rọ mi sọ yẹn kọ́ lọ́wọ́ sáàkì òun lójú rẹ̀ ni. Kọ́ pé ìwọ yóò tún sùnmọ̀ fún tó ṣe. Ìwọ yìí gbọ́ ọmọ ọgbọ́n ni ò ní yà mọ́. Tẹ́gbọ́n lọ́hùn tó wá pé kó fún kálukú ní kásàkárì. فلماذا لا يعبدونه وحده. Èsè bẹ́ẹ̀ ni sí ọlọ́run ọba tó kẹ́yìn tó báyìí inú sàǹsọ bẹ́ẹ̀ fáwọn aráàlú o. وأوحى الله تعالى إلى يونس. Ọlọ́run wá fi hàn Yunusa pé. أن أنذرهم. Òun ọlọ́run sọ̀kalẹ̀ o. أن أنذرهم وأحذرهم من العذاب. Kọ́lọ̀ kìlọ̀ fún wa àni anzirihum kàtàlíkì. Àni anzirihum kọ́lọ̀ kìlọ̀ fún wa. وأحذرهم من العذاب. Wà á zara kó sì kó wọn dànù nínú àbábí nípa àyà tí ń bọ̀. ففعل ذلك. Ànábì Yunusa ṣe bẹ́ẹ̀ pé وأحذرهم من غضب الله. Ọlọ́run ló wọ́n bínú o. Ọlọ́run ló wọ́n bínú o. Ọlọ́run ló wọ́n bínú sí yín o. Ó ní sọ fún pé tẹ́ ẹ bá fi tẹ́ ẹ ṣe lé o wọ́n bínú o. ووعده أن العذاب سينزل به بعد 3 أيام. Ànábì Yunusa yẹ aráàlú Nainawi Ọlọ́run ní sọ fún yín pé òun ti bínú báyìí o. Ìyà ó sọ̀ kalẹ̀ lé ilé nílẹ̀ àníjọ́ mẹ́ta. ولا يستجيب قومه له. Ó ní ìyà ọ̀sẹ̀lẹ̀. Ìgbà tẹ́ ẹ gbàgbọ́ lọ́wọ́ yìí Ọlọ́run láàrin jọ́ mẹ́ta lónìí ìbínú òwò délé ilé yìí gbogbo ẹni ọba sàmì ìbínú Ọlọ́run délé ní ọ̀tá rẹ̀. آمين. ويأس من إيمانكم به وحزن في نفسه حزنا شديدا. Ẹ jẹ́ tó ṣe sàárà fún yín bọ́ ọba sàmì dáadáa ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lórí ọ̀tá rẹ̀. آمين. Ọ̀tá yìí náà ni òjẹ́ lómi ọ̀rọ̀ ti sàmì o ọ̀tá ń gba adé mi o tọ́ ọba sàmì dáadáa ọ̀tá rẹ̀ ó ṣòfò pẹ̀lú gbogbo tó ní. آمين. ويأس يونس من إيمانكم به. Ànábì Yunusa ní Ọlọ́run ń bọ̀ láàrin jọ́ mẹ́ta tó fi àjẹyìn pẹ̀lú ogun tẹ̀sí yìí. Wọ́n gbé kọ́ sọ́lọ́ nǹkan tó fi àjẹ wa Ànábì Yunusa ní àlámọ̀tẹ́rì ni pé omi kan ṣoṣo tẹ̀ mú tí ẹ lóun lọ da jù ẹ omi tó dùn yìí yóò mú bí iyọ̀ débi pé ẹ lílè fahàn kan báyìí káhàn yọmọ bò. Allahu Akbar. Ẹ̀ẹ̀kejì ni pé gbogbo màálù tẹ́ ẹ máa fún tí wàrà ń jáde lẹ́gbẹ̀ẹ́ kan tó yín ń jáde lẹ́gbẹ̀ẹ́ kan kò ní rí bẹ́ẹ̀ mọ́ o tẹ́ ẹ bá fún màálù yín ẹ̀jẹ̀ ó jáde lẹ́gbẹ̀ẹ́ kan ìtọ̀ ó jáde lẹ́gbẹ̀ẹ́ kan inú ilé yín ò sì ní ṣe é gbé mọ́ o inú ilé ọmọ gbóná ara ọmọ ní gbogbo ẹ tí máa bẹ nulẹ̀ ìta ọmọ mú ooru débi wípé tẹ́ ẹ bá kó iná báyìí èyí tá a máa fi sáná sí kì í tí iná ó tó tẹ́yìn bá sáná sáàrò omi ni ó ti máa rò jáde. Allahu Akbar. Tí gbogbo yìí bá ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìbínú Ọlọ́run dé. Wa uzina fi nafsihi uzina shadida. Wa uzina fi nafsihi husna shadida. Inú Ànábì Yunusa bàjẹ́. لكنه لم ينتظر ما يوحى به الله إليه. Ó ti mọ̀ Ọlọ́run ti fi hàn ó ti mọ̀ pé gẹ̀ẹ́ ti dé báwọn yẹn. فخرج من نينوى وتركها. Àbáwọ̀ wá. فخرج من نينوى. فخرج من نينوى kójú ọmọ rí bi. Nígbà yìí Yunusa ti mọ̀ pé láàrin ọjọ́ mẹ́ta ni nǹkan dàrú. Ojú bá ìhòòhò Ànábì Yunusa ọba sá. Nígbà tí màá gbọ́dọ̀ gbọ́dọ̀ ń bọ̀ yìí. Èyí rè padà fún Abidjan. Ànábì Yunusa bá ẹrú Ọlọ́run bá tú. وتركها بعد يأس من إيمان قومه ومر يوم على الموعد الذي أنزل يونس. Àbá Yunusa bá fi ọgbà àwọn aráàlú ilẹ̀ nígbà wọn ọgbà. Ọlọ́run sì mọ̀ pé Ọlọ́run bínú títí ọ̀túnla. Yunusa bá sáko láàrin wọn. ومر اليوم الثاني. Ọjọ́ kẹ́ni ọjọ́ kejì bá dé. أحس أهل نينوى بغياب يونس. Àwọn ará Yunusa àwọn èèyàn jí pé bí gìyàbù dá géèmù pé gìyàbù lè ìbò.
bí gíárì Yunusa. wọn lọ àárí Yunusa ti lọ Yunusa ò sílẹ̀ Yunusa ti máa ń ká Yunusa lẹ́jọ́ mẹ́ta yọ pé àárí. Bàbá aṣọ àníhù wàlámìyè jìdúhù. Kí ló dé tí wọ́n fi wá Yunusa? Òun ni pé ọjọ́ kẹ́ni ọjọ́ kejì gbogbo àlàámà tí Yunusa wí wọ́n ti rí wọ́n dáná àrò báyìí omi sì sùn láàrò inú ilé wọn gbóná lẹ́fẹ̀ẹ́ wò lè sunu ilé mọ́ odò tí wọn bá lọ gbomi wẹ̀ iyọ̀ níbẹ̀ yẹn bá fi sẹ́nu ahọ́n bó àwọn wàrà tí wọ́n máa mu màálù tí wọ́n fún wàrà tí wọ́n fún oyin lára rẹ̀ ó di pé tá a bá fún ọyàn màálù ẹ̀jẹ̀ àti tọ̀lé jáde mùsíbà wa bá wọn láàrin ọjọ́ mẹ́ta péré. wà fi lè omi sálíbì. wọ́n wá dijọ́ kẹta. rọ àwọn àlámà bàlá àdábì lẹ́ni wàá dàhùn bìí Yunusa. wọ́n wá rí i pé ìbínú Ọlọ́run yìí dé báyìí. Iná ṣùgbọ́n sàwùjá ń tẹ̀dúró àlárò òṣèlú. Gbogbo wọn rí i pé ìbànújẹ́ mùsíbà ti dé. Ìjọ kẹta pé ojú ọjọ́ ti dàrú. Èyí tí náà fi máa jáde láàrùn omi ní jáde ha nǹkan dé. Làṣàkà anáwùlẹ̀ àdáàbù. Àwọn náà wá ń pèrè àwọn pé láṣàkà anáwùlẹ̀ àdáàbù kò sí iyèméjì bẹ́ẹ̀ ìyà Ọlọ́run lèyí tó dé yìí mùsíbà dé. وغضب الله ولكن أين يونس wọ́n gbé mi lọ Ọlọ́run ni o ولكن أين يونس ṣe Yunusa ń júwe Ọlọ́run fún ọ ni wọn tẹ́tí gbọ́ pé báwo lọ́lọ́run yẹn rí wọ́n ti wá rí yà wọ́n á pé أين يونس níbo Yunusa wá wà báyìí. ليؤمنوا به. ẹ máa gbọ́ wọn أين يونس níbo Yunusa wà ليؤمنوا به lónìí àgbẹ̀ bọ́ọ̀lì àṣemọ́. ìyá tẹ̀ kalẹ̀ kùn ní wọ́n ìsílẹ̀ kò fún ṣùgbọ́n wọ́n ti rí pé ó dé rẹ̀. níbo Yunusa wà ìyí omi lò dé lónìí o tó ẹ parí Yunusa fi lónìí àṣẹbọ mọ́. lákọ̀dé àjẹrà wọn wàtàrọ̀ tàbí àdàmú. àkọ́dé àjẹrà wọn Yunusa ó ti já rẹ̀. wàtàrọ̀ tàbí àdàmú. wàtàrọ̀ tàbí àdàmú ó ti fìlú wọn lẹ̀. wàkàjú jẹ̀mí àwọn tàmánà làwùkánà Yunusa máa ń yẹ̀dì wọn. àbọ̀dé Ádámù abẹ́rẹ́ ní. gbogbo aráàlú bá kóra wọn jọ wọn ò mọ ọkọ tí wọn bá pín Ọlọ́run torí wọn ò tẹ́tí gbọ́ ọkọ tí ń jẹ́ lẹ́nu Yunusa gbogbo ọ̀sà kóra wọn jọ wọn á lo etí odò wọn á ń pè. yẹ̀dì wọn lọ́ à. àwọn ọmọ ọkọ tó ń jẹ oṣù gbọ́wọ́ Ọlọ́run tí Yunusa sọ fún wa kó o fẹ́ bínú ní wòye ọ̀la àti rí báyìí. dákú agbàpọ̀ mbẹ́. Ànábì sọ fún wa pé àdálù alal khayri. káfá ìlìhí. àníyá qabla al-amal. لا شك أنه العذاب يدعو الله ليرفع عنهم العذاب ويتضرعون إلى الله ويعلنون التوبة. ọlọ́mọbìnú àgbà ọlọ́ba àgbà kọ́ńbẹ́ àrọ́wọ́ rẹ̀ nítẹ̀lẹ̀ ní ọjà mọ́ musa fún ọmọ kọ́tọ́lọ́hún jẹ́ wọ́n náà ń pè wọ́n tí inú sàtọ̀pọ̀ fẹ́ ṣe kínní ó sì dákun ẹ wojọ́ tí wọ́n ti ń ṣe ẹ̀bọ̀bọ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n wí gbogbo tí wọ́n wí yìí. àtàbàkàtìlẹ̀ ummahatu. àwọn obìnrin wọn àtàbàkàtì ummahatu gbogbo àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí ní sunkún. buka ṣẹ̀dídá wọn sunkún pé kí ló ṣẹlẹ̀ yìí. wàsọ̀rọ̀kà rìjàlù. ìpọ̀sẹ̀sẹ̀ fún àwọn ọkùnrin wọn. wọ́n bá ka sọ bí yàtọ̀ sìgáàrù. gbogbo àwọn ọmọ kéékèèké gìrìgìrì bá wọn kálukú à ń sunkún bọ́ lọ́hùn kí ló fẹ́ ṣẹlẹ̀ yìí. àtàlbàháìmà minal agnami gbogbo àwọn ràkúnmí gbogbo àwọn àgùntàn àwọn gánjẹ bẹ́ẹ̀ pé nǹkan dé. àtàkànnà àtàmùkìlà márùn àtìlẹ̀ àbáàbò làwọn sábà lò ní ìnáwó ìgbà àwọn rí nǹkan lè dẹ́rù àwọn bẹ̀rẹ̀ sí ní sunkún lẹ́ẹ̀kan náà tọ́lọ̀ orí bẹ́ẹ̀ akọ́ni tábà alùpùpù ìnáwó. ọba táwọn sọ̀díkọ̀ táwọn. ọlọ́wọ́ àrí pé gbogbo ẹkún tí wọ́n sun kìí ṣẹkún èké wọ́n sun lóòótọ́ pé ọlọ́run dákun ọlọ́run nígbà wọn lóòótọ́ tí mo ti rí i pé wọ́n ti sún pa wọ́n ti ní mọ́ bínú. wọ̀rọ̀fà Allahu azza wa jalla ní òmùlẹ̀ àbáàbà. lẹ́ẹ̀kan náà gbogbo mùsíbà ti ń ṣẹlẹ̀ ojú ọjọ́ ti ń dàrú ilé wọn ti ń gbóná odò wọn ti ń yọ iyọ̀ jáde ràkúnmí wọn àgbo wọn màálù wọn ti ń fún ẹ̀jẹ̀ lálẹ́ lẹ́ẹ̀kan náà kó wá tẹ́jú gbogbo ẹ̀.
فآمنوا جميعا بالله. فآمنوا جميعا بالله. lẹ́ẹ̀kan náà kò fọ́ gbani wọ́n lọ́wọ́ àmọ́ bá ti sìn ọ́ فآمنوا بالله جميعا bá ti gbà gbọ́ àgbàpọ̀ nbẹ. واستغفروا لذنوبهم. واستغفروا لذنوبهم àforíjì wọn jọ wọn. ودعوا الله أن يرد إليهم ذلك الرجل صالح يونس بن متى. sẹ́ẹ̀kì wọ́n mọ́ kọ́ lọ́wọ́ yẹn wọ́n á ní síbẹ̀ táwọn náà láti bá wọn ti sunkún ojú ọjọ́ ti chẹ́ǹjì ilé ògbóná mọ́ àròsùn omi mọ́ màálù wọn ti ń fún wa fún ìgbàlà gbogbo wọn tún á tẹ́wọ́ sọ́rọ̀ pé wọ́n lọ. ودعوا الله wọ́n wá pè ọ́ lọ. أن يرد إليهم ayẹ̀rúdà ilé yín. ذلك الرجل الصالح. wọ́n á ní wọ́n lọ àwọn ọmọ bó ti ní ọbẹ̀ ẹni tó lè júwe rẹ fún wa ó ti kóra rẹ wa. يونس بن متى. ohun táwọn afẹ́ ni pé àwọn ọmọ bí wọ́n wà ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ọjọ́ náà lóòótọ́ bá wa dá padà wá bí. الذي ذاق بلاده لما يأس من إيمان ولكنه خرج من نينوى وتركها دون أن يرى إليه ربه. wọ́n dúró síbi dákúdákú pé mo gbọ́wọ́ sí mo ṣe tẹ́lẹ̀ sí mo wùsùlù sí wọ́n láyé ọ̀wọ́lé ọlọ́run sọ. àwa ti wà ní àwọn afáàní sí ọmọ yẹn olùdarí lówó lórí ni wọ́n jókòó ń bẹ̀ òun ti gbára kì. lẹ́ẹ̀kan náà àwọn aráàlú wa ni wọ́n lọ́wọ́ nínú sàyí òun yóò ju èrè fún wa àwọn òrí máa bá a dá ara wa. ويأمر بذلك وفي وسط البحر. àṣẹ yínúṣà tí wọn ò rí baálẹ̀ yínúṣà ti gbọ̀nà ó ti sálọ ọ̀nà eré omi lọ́gbà lọ ní títí lọ. nígbà wa orí ọkọ̀ ojú omi táwọn ẹbí yínúṣà wọ̀ nígbà wọn dàgbà mi omi. وفي وسط البحر. lágbà mi omi. بدأت الأمواج. wọ́n dá hátìlì àmúwájú ọkọ̀ ojú omi ń dàrú atẹ́gùn fẹ́ atẹ́gùn burúkú ìjì ń jà lẹ́nu omi wọ́n dá hátìlì àmúwájú ìjì àárín omi ń jà. ويضرب بعضها بعضا. kálukú bá sàn tìmọ́ra wọn kálukú sàmọ́ bíi kí ọlọ́mọdé á sí ọkọ̀ wọ̀ kọ́kọ́ ọmọ yìí wọ́n fi ìdámọ́tọ́ ọlọ́wọ́ gbogbo ẹ ti dàrú. وأخذت ẹ wọ́n tẹ bírèkì ẹ àlọ́fọ́ wọ́n tẹ bírèkì wọ́n tẹ bírèkì. وأخذت الأمواج تجرب السفينة. وكانت السفينة ثقيلة. ẹni tí ń wa ọkọ̀ ojú omi ọkọ̀ nígbà wà bí ọlọ́dẹ yìí ọkọ̀ ojú omi yọ tẹ̀lé o ẹrù ti pọ̀ ju ẹja bẹ̀rẹ̀ sí ni wọ́n dá ẹrù nù gbogbo ẹni tó wà ní ọkọ̀ ojú omi ẹrù tí wọ́n ní wọ́n dánú gbogbo ẹrù tí mẹ́nu ọkọ̀ wọ́n dánú. فرموا منها البصائر الكثيرة ولكن لا بد من دفع في حمل السفينة كثيرا ولم يبق أمامه إلا أن يلقوا أحد الركاب في البحر. ọjọ́ ti lọ. wọ́n dá ọgbẹ́ ẹrù nù débi pé sẹ̀fínà tó wà sàkàfì ó fi fúyẹ́ kò lè tẹ̀lé mọ́. ẹni tí wọ́n wá ọkọ̀ ojú omi tó ní please for your information ọkọ̀ ojú omi yìí sì tó ń sága díẹ̀díẹ̀ o a ní láti fẹ́rí korí ká fi ikùn lukùn ìmọ̀lẹ́ ẹ̀rú kù sí wọ́n ní ọ̀sẹ̀ ẹ̀rù mọ́ a tí ọba sẹ́rù máa gbọ́dọ̀ wá èèyàn kan kájúlẹ̀ o tá a bá ju èèyàn kan sómi ní ojú ọkọ̀ yọ̀ọ́ balance o ọkọ̀ yìí ní láti jáyé kílò báyìí sẹ́yìn díẹ̀ sí o tá a bá lè yàn jù kí gbogbo èèyàn má bàa àgbọ̀dọ̀ já èrò kan lẹ̀ gbogbo wọn bá wò pé ta láwàá ajá wọn kà wò ó pé ètò ìmọ̀ hàn ó yìí yìí ṣe déédé àlẹ́ mi inú sá. ẹnì kan kan súnmọ́ ní ṣe alájí tilé sílẹ̀ pé ọbẹ̀ ni àbí ká ju ọ́ àlẹ́ mi sọ àbí ọmọ ti báyìí ẹ dákun ọmọ ti báyìí ẹ dákun sùdà ṣe ọwọ́ ibi tí ẹ kó bá ta àwọn ìwọ nìkan ló mú ìyàwó lọ ọmọ ọmọdé bí gbogbo àwọn ìlókù méjì bẹ́ẹ̀ tara wa wọ́n bá mú irú sa wọ́n ti sọ. wọ́n di ànábì ọlọ́run wọ́n ti jù sódò báyìí ẹja gbé ẹja kan gbé ẹja tó gbé nìyí ẹja kan tó gbé ẹja wá di mẹ́ta. irú sa wá pé ọlọ́run inú òkùn fi zulumat inú òkùnkùn mẹ́ta zulumat al-bahri zulumat al-uhud wa zulumat al-layl. fanada rabbahu. وظنوني ذهب مغاضبا وظنوني ذهب مغاضبا أن لن نقدر عليه فنادى بالظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. kí ló dà wí gbọ́dọ̀ náà
Ọlọ́run ní ìwé ẹja àkéní pọ̀ ìwé ẹja àkejì pọ̀ Yínúsà wá sẹ́kù nínú ẹja kan Ọlọ́run wá ní ìwé ẹja ìwọ ọgbọ́dọ̀ pọ̀ lẹ́wọ̀ máa wá wẹ̀ lọ lùkàn tá à ń pè ní Nàìjíríà. etí ìlú ní òwò ẹja ni wàá pọ̀ Yínúsà kalẹ̀ làwọn aráàlú wa pé ẹnìkan ní ọwọ́ sọ létí odò yìí tani odò ló gbé wá inú àwọn ọlọ́wọ́ ojú ẹ̀ ló di Yínúsà àwọn bá gbàdúrà wọn jó Yínúsà padà Yínúsà padà Yínúsà ẹni tí ò sí lọ́hùn rí igbá àkọ́kọ́ ẹ̀bẹ̀ tó bẹ̀rẹ̀ òun pé bá wa dá Yínúsà padà wá ó sì di mímú sẹ́ ìjọ tí wọ́n tọrọ àforíjì àdúrà àkọ́kọ́ tí wọ́n kọ́ sí pé bá wa dá Yínúsà padà wá Ọlọ́run sì gbà abọ̀ sí ìwọ́dọ̀ pé òun jẹ kéwù díẹ̀díẹ̀ kò pé mọ fi nǹkan kan ṣẹlẹ̀ lọ àdúrà díẹ̀díẹ̀ pé díẹ̀díẹ̀ ń ṣiṣẹ́ lára. àwọn tí o sì lọ rí nípa dá padà wá ẹ wá gbọ́ kọ̀ǹdíṣà tọ́lá wá gbé Yínúsà sí ọwá ju sínú ẹja títí ọ̀tá mú kádàrá sí i. ẹ wo àwọn tí wọn ò sí lọ́hùn rí ìjọ tí wọ́n túbá ohun tí wọ́n sì fẹ́ tí wọ́n ní yóò dénú àwọn ó dùn kí Yínúsà padà wá Ọlọ́run sì fún ọ. Inna rabbaka wasi'ul maghfirah. Kò sí ẹ̀ṣẹ̀ tó burú tọ́lọ́wọ́ lè foríjì ọ́ tọ́lọ́ àforíjì kò sì dáwọ́ nù tí ọ̀dà ọba tá à ń sìn ọba aláàánú la ẹjọ́ kálukọ́ tẹ́wọ́ kẹ́ ṣàdúrà fún yín. kátàwá dùá káyà lọ́tọ̀ọ̀tọ̀ bàbá àfa àgbà fẹ́ ṣàdúrà fún wa níṣìí.